36 state governors are supposed to meet with the president to discuss this. And our request is simple, and we are unanimous. All the 36 governors agree to this. That like every country in the world that has changed currency, let the old notes and the new notes be used side by side until such a time when all the old notes have been systematically drawn out of circulation. Nigeria is not the first country to do this. Saudi Arabia has changed its currency. For 7 years now, they still accept old notes. The only thing is that you never see the old notes come out of a bank. Even a trader will not give you change in old notes because they have printed enough of the new notes, and they are carefully and systematically withdrawing the old notes from circulation. The United Kingdom just got themselves a new king, King Charles. And they are changing their entire currency. From the coins to the notes, will all now have the picture, not of Queen Elizabeth, that has been there for more than 70 years, but that of King Charles. But from now till the end of time, if you go to England with a pound note with Queen Elizabeth, it will be accepted as legal tender and replaced with the new note. That is what every civilized country has done. Why is Nigeria doing this differently if there is no hidden agenda? Why are we expected to change 3 trillion in a matter of weeks? And then you print only 300 billion worth of notes. Unless you want to create a crisis. Ẹ tún kú dédé wòyí o, ẹ̀yin ọmọ Yorùbá, ọmọ káàárọ̀ oòjíire àti gbogbo Nàìjíríà ní tilé toko. Mo tún gbédé o. Ṣé rí ọ̀rọ̀ tó wà ń tà ń sìn, ọ̀rọ̀ pé ìlú yìí ti bàjẹ́ tán pátápátá ni. Ṣé pé mo ní Nàìjíríà ti bàjẹ́ tán pátápátá? But àsìkò tó ti bàjẹ́ ní bí ìjẹta àbí nǹkan tí mo ń sọ pé Nàìjíríà ti bàjẹ́. Nǹkan ti wá fọ́jú pọ̀ kọjá bó ṣe yẹ. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn ti ẹ̀ ń wọ báǹkì lọ. Bó lè jẹ́ pé nítorí pé wọ́n ń wọ báǹkì lọ ní àyè ṣe ń gba àwọn tó ń bọ́ra álẹ̀ ń báǹkì, ní àyè ṣe ń gba àwọn tó gun orí káńtà lórí káńtà ní báǹkì. Nǹkan táyè ṣe ń gbà wọ́n nìyẹn. Ṣùgbọ́n nígbà tí àwọn báǹkì náà máa wá ṣe, wọ́n ní bí ọmọdé bá gbọ́gbọ́n kúkú nígbà òjò, ìyá rẹ̀ náà sì gbọ́gbọ́n ṣíṣe sí ìpadò. So àwọn náà wá wò pé kí ló ṣubú tọ àwọn yìí? Ṣùgbọ́n àdánwò ni o, àdánwò ló dá sáyé o, àdánwò ló dá sáyé o. Lọ́wọ́ báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, tó bá fẹ́ gba 5,000, 1,000 ló máa fi gbà á. Tó bá dẹ̀ gbà ó lè rí méjì, bí kódà bí nǹkan ká ní nǹkan ṣe ọmọ rẹ, kódà kó jẹ́ pé hospital ló ti ń bọ̀, ó fẹ́ ra ẹ̀jẹ̀ 10,000, ó lè rówó gbà, ó lè rí 10,000 gbà lọ́dọ̀ ẹnìkan, kò possible. Èló làwọn gan rí, èló ni wọ́n ń fún àwọn oníkíní, àwọn tó bá lọ tò sí ìdí ATM gan tí wọ́n gbà 20, tí wọ́n rí 20, wọ́n rí 20,000 gbà. Ṣùgbọ́n tó bá lọ tò sí ìdí ATM láti àárọ̀, kò possible kó mọ́ dalẹ̀ kó tó dé. Then èyí tó wá worst jù ni pé láfta tí o bá ti wá tò látàárọ̀ títí tẹ́sẹ̀ ń rọ́ tó lè jókòó ká má bàa gbáwájú mọ́ ẹ lọ́wọ́, ó lè wá fẹ́ kàn ẹ́ ibi tó tò sí yẹn lówó bàtán bẹ̀. Lówó bàtán padà sẹ́yìn lọ tò sí the next one. Ẹ wo àdánwò tó bá àwọn èèyàn Nàìjíríà báyìí, kọ́lọ́run lédùmarè ó yọ wá nú ẹ̀ ni. Ṣé rí ẹ̀rù tí ẹ̀ ń bà mí,
ẹ̀rù election yìí ó ń bà mí torí gbogbo ń tà ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run má jẹ́ kí Nàìjíríà ó dàrú Ọlọ́run má jẹ́ Nàìjíríà ó dàrú because ebi ò ní máa pa àwa kan ẹ ní máa kó owó láti Central Bank lọ fún àwọn ìran kan tí kì í ṣe pé kò sí Central Bank nílẹ̀ Yorùbá kẹ́ẹ̀dẹ̀ fi àwálẹ̀ ká lọ mọ̀ sọ́fà báyìí ní báńkì nídìí ATM gbogbo ibi tó bá kù sí Ọlọ́run ó yọ gbogbo ibi tó bá kù sí Ọlọ́run ó yọ ọ̀rọ̀ tribal kọ́ leléyìí mọ́ ọ̀rọ̀ tribal kọ́ ọ̀rọ̀ pé àwọn olórí burúkú kan tọ́lọ̀ máa bayọ̀ wọn jẹ́ tọ́lọ̀ máa bayọ̀ ọmọ wọn jẹ́ tí wọ́n mọ̀ọ́mọ̀ decide láti fara ní àwọn ọmọ Nàìjíríà ni àwọn èèyàn péréte kan tí wọ́n jọ jókòó pọ̀ tí wọ́n believe pé gbogbo ohun tí ń bẹ Nàìjíríà àwọn làwọn ní tí wọ́n believe pé àwọn lè control wa anyhow tí wọ́n believe pé ẹ wo tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní fi ìyà jẹ ẹlòmíì ń sìn tàbí bí ọmọ ẹlòmíì bá ń bọ́ sọ́wọ́ ìbínú Ọlọ́run ẹ má bá wọn kẹ́dùn rárá nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọ́ ẹ̀yà àwọn kan fi ń yọ̀ ni àwọn bí Emefele fi ń yọ̀ ni àwọn bí Emefele fi ń yọ̀ ni ebi ló ń tẹ́wọ́ ebi iye tó bá wù ní òkó àbí iye tó bá wù kọ́ lọ́ máa kó now àdánwò wá ṣe bẹ́ẹ̀ bá gbogbo ọmọ orílẹ̀-èdè yìí àtijẹ àti mú wá dogun now ìjọba fẹ́ fi orí àwa àti báǹkì gbára wọn ẹ rí bí àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní sun báǹkì ó kàn jẹ́ pé orí àwọn tí wọ́n ń sun báǹkì náà ò pé ni a nídìí láti sun báǹkì sísun báǹkì ò ní kárówó wa gbà ìwọ tó o bá dẹ̀ sun báǹkì tàbí o dáná sí báǹkì tọwọ́ ìjọba bá tẹ̀ ẹ̀wọ̀n gbére ló ń lọ yẹn ẹ̀wọ̀n bí ọba tiẹ̀ pa ẹ́ bàbá pa ẹ̀wọ̀n gbére ló ń lọ torí ìyẹn ò justify owó rẹ tó fẹ́ gbà pé a lọ dáná sun báǹkì tàbí a bẹ̀rẹ̀ sí ní lu àwọn òṣìṣẹ́ báǹkì kò justify anything torí pé lóòótọ́ ara àwọn báǹkì àwọn olórí burúkú kan ní àwọn báǹkì kan tí wọ́n kó owó tuntun pamọ́ gbogbo wa náà lásáàrí lórí íńtánẹ́ẹ̀tì lásáàrí bí wọ́n àárí àwọn báǹkì tí wọ́n jáwọ́ tí wọ́n lọ bá owó tuntun tí wọ́n lòdù owó tuntun sínú tí wọ́n wá fi owó àlòkù yẹn owó àtijọ́ tẹ́ wọ́n wá fi blọ́ọ̀kù ẹ̀. tẹ́ bá dẹ̀ rántí mo pariwo ń jọ́nà pé ó yẹ kí ìjọba orílẹ̀-èdè yóò ṣiṣẹ́ lórí àwọn tí wọ́n ń ta owó fún wa Ọlọ́run mú wa torí mo ti ṣèyẹ sẹ́yìn nísìn ó ti lé lóṣù 3 tí mo sọ wípé mo ń bi wá léèrè jọ́nà náà pé ṣé Buhari ló tún ní wọ́n máa ta owó fún wa ní rònà ṣé Buhari ló ní wọ́n máa ta owó fún wa ní rònà 10,000 3,000 naira ló máa fi rà 10,000 notes ó túmọ̀ sí pé wàá transfer 13,000 fún ẹni tó fẹ́ fún ọ ní 10,000 100 naira bẹ́ẹ̀lì kan tó fẹ́ fún ọ ní 10,000 torí pọ̀ fẹ́ náwó ní pàtí torí pọ̀ fẹ́ kàn rí owó tuntun lápò ẹ̀ tó bá fẹ́ ṣe 20,000 ó dàbí kó 4,000 àbí 4,500 ni wọ́n ń ṣe so ó transfer 4,000 tàbí 4,500 yẹn pẹ̀lú 10,000 papọ̀ àwọn wá fún ọ ní 10,000 padà mo pariwo ní kódà àwọn èèyàn tó wò ó pọ̀ ó dàbí ẹni pé àwọn èèyàn ní interest láti wò àṣé bí ẹni pé mo wẹjú ni àṣé bí ẹni pé mo mọ̀ pé àdánwò máa bá wa lórí ẹ̀ ni mo ń pariwo ẹ wá ń sọ pé kínní nígbà tí nǹkan yẹn ti dùn mọ́ wọn lẹ́nu nǹkan tá à ń sọ yìí ó dé orí báńkì mọ́nìjà ni ṣé bí báńkì mọ́nìjà ni ó rìlíìsì owó ní báńkì ó dẹ̀ mọ̀ pé tẹ̀yin bá wá gbowó yín owó tí yín lẹ máa gbà kọmíṣọ̀n kéékèèké tí wọ́n máa ń yọ lórí wa náà ní báńkì ó yọ iye kọmíṣọ̀n tí wọ́n bá dẹ̀ yọ báńkì lónìí ọmọ kékeré sóun lónìí ṣùgbọ́n ẹ ti fi àyè bí ó ṣe rówó rẹ̀ lẹ̀ tí wọ́n bá wá gbé òkè ẹ̀wò nǹkan ẹ jẹ́ ká sọ pé 10,000 ẹ jẹ́ ká sọ pé 100 naira tó jẹ́ 10,000 yẹn tí wọ́n bá gbé
bíi 2 million sílẹ̀ 30% 2 million òun lówó wọn 30% 2 million. I think that will be going to be 600,000. Now, nínú 600,000 yẹn, ẹni tó fẹ́ lọ ta owó yẹn ní rọ́nà tí ẹ máa jẹ́ bíi bóyá 300. Bank manager tó ń release owó wọn fún wọn tí ẹ máa jẹ́ 300 nínú common 2 million là ń sọ yìí o. Nínú just 2 million naira là ń sọ yìí o. Mo dẹ̀ pariwo ọmọ orílẹ̀-èdè yìí dẹ̀ ń wò mí ràn mi ti ẹ̀rẹ́ tó gífù kọ́mẹ́ǹtì gidi ó ti tó sùn 2 àbí 3 báyìí sẹ́yìn o. Àwọn tó bá ń wà ní Sokoti TV wọ́n rántí ìgbà tí mo ti sọ ọ̀rọ̀ yẹn sẹ́yìn. Ìgbà yẹn náà mo sọ̀rọ̀ àwọn àáfàá oníjàgídíjà kankan tí wọ́n ń bú gbogbo ayé tí mo bi wọ́n léèrè pé ṣé inú agboolé fámìlì wọn lọ́lọ́run ó ti ṣèdájọ́ ni tí wọ́n bú gbogbo àwọn àgbààgbà àfáà tán. Inú rẹ̀ náà ni mo ti sọ. Síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn ò rí pé nǹkan kan wà nínú tí mo sọ yẹn. So wọ́n wá rìlíìsì owó tí ò tówó ń sìn. Báńkì manager rẹ̀ ti mọ ibi tó owó ti rówó gbà. Ó ti mọ̀ pé nínú 2 million 300,000 ó ń dúró de òun bẹ̀ lájẹmọ́nú tí ò sí ẹnìkankan tó máa yẹ lọ́wọ́ ẹ̀wò tí ò sẹ́ni tí ó bá pín. Àfi àwọn ọmọọṣẹ́ rẹ̀ tí wọ́n bá jọ mọ̀ ń pa ẹ̀ bẹ́ẹ̀ fáwọn ẹjọ́ fún 10,000 ẹjọ́ fún 15,000 gbàgbé jẹ́ pé ẹnìyẹn náà owó sàrà ni kò kúkú disturb owó oṣù ẹ̀ ó tún kún owó oṣù yẹn ni wọn ní complain. Síbẹ̀síbẹ̀ náà gbà ìyẹn ní àwọn báǹkì àwọn olórí burúkú kan tí ó jẹ́ pé ìwọ̀nba owó tó tún wọ báǹkì wọ́n tó ń họ́ọ̀dù ẹ̀ nítorí kí wọ́n ó lè rí ìtà fún àwọn èèyàn tó fẹ́ lọ ta owó ní rọ́nà. Ẹ dákun tẹ́ bá fẹ́ já mi ẹ wo ilé kíni. 50 for 60,000. That's what they're selling it. Some are even selling more than that. But where did they get it from? That's why we can't get it from the banks. How many, sir? Do you understand? That's why we can't get it from the banks. Kí lẹ rí yẹn? Ṣé owó tuntun kọ́ lẹ rí tí ẹ kó lọ́wọ́? Ṣé owó tuntun kọ́ lẹ rí tí wọ́n kó lọ́wọ́? Àwọn mi ò fẹ́ fi léyìí hàn mọ́ torí gbogbo ayé ló ti rí. Àwọn dánàdánà àwọn oníkíráìmù tí wọ́n wà nógbó tí wọ́n ń jí ìyàn gbé. Ojú gbogbo wa ni wọ́n ṣe display owó tuntun lọ rẹpẹtẹ. Mi ò sọ àwọn tó kó owó tuntun bíi mélòó kan lọ́wọ́ yẹn o. Àwọn kan tí wọ́n di béèlì owó tuntun sílẹ̀ ẹ dákun bò náà ti rí. Ṣé wọ́n lọ print owó tiwọn ni? Ṣé kìí ṣe báǹkì lówó yẹn ti jáde? Ṣé láti central bank náà ti wá kó fún ọ̀nà ògbóni? Ṣé kìí ṣe àti báǹkì ló ti jáde? Now gbogbo ara tíjọba bá fi ní ẹ̀yin báǹkì ẹ̀yin ilẹ̀ kọ́ọ̀sì ẹ̀ ìnira yẹn ó dẹ̀ bá ẹ̀yin tó yẹ kí ìnira yẹn ó bá nínú báǹkì Ọlọ́run ó jẹ́ kí ìnira yẹn ó bá yín kódà yóò tún bá ọmọ yín pẹ̀lú gbogbo àdánwò tẹ́ ń kó wá sí. Now àwọn èèyàn wá dé báǹkì wọn ní lówó gbà ẹ ti ń dé wọn mọ́ta ń sìn ẹ jáwọn èèyàn ẹ jẹ́ káwọn èèyàn ó ráyè wọlé mọ́ débi pé wọ́n máa ka yín mọ́. Ẹ dákun ẹ wo bí táwọn bank officer ẹ wo bí tí wọ́n ń gbà wọ báǹkì ẹ wo. Halima, gently, Shogbo. Gently, just move gently. Gently, don't be scared. Don't be scared, nothing. Just chop with your leg, gently. Bele. Okay. The Delta patrol team don't come. Neka, the Delta patrol team, where are they? Where? Let me then dey there now. Let them come first. Let them come. Where are they? And they need to be here. No, the Delta Hawk patrol team, they don't come. Mopo, now we go to come. Delta Hawk soldiers, they don't come. They don't come. Don't go. Delta Hawk don't come. No, the Naba base go see there now.
Oh yeah, now go now. Make una dey fast. This kind of thing have to be fast. Okay. You don't need to be slow, fast. Therefore, this effect. They no fit enter. Relax, just they do what they do. They can't go. The major thing is for us to go through that place. Just go gently. See, there's no time. Just go. You are safe. Just go gently. Hold on. They look us for us. Make them they look now. Who cares? They don't see person. But they see now. They never say anything. Just be doing. They never say anything. I don't give CSO. They look back. They go now. Your bag they safe. You not the city guys. Yeah, your bag. Oh, they don't cross a bit. Where? They should cross now. They go. The rest of us they can fly this fence. No, we fit carry. Mona carry this thing. We fit even carry something. Say, gently, Neka, gently. Neka, here, you'd have given them the bag. Yeah, you try yourself. Careful. Where the Delta off? Yeah, carry that in, eh? How you want to turn them upside down, Abi? Wait, turn the thing. They can't come in. ẹ̀yin èèyàn mi lórí ọ̀rọ̀ tí mò ń bá lọ Zenith Bank apart from Zenith Bank ọ̀pọ̀lọpọ̀ àwọn báǹkì ni wọ́n ti kó gbálé lénìí pẹ̀lú Zenith Bank tí wọ́n ti gbé gbogbo ilẹ̀kùn wọn pa throughout the country. Ẹ dákun ẹ wá tún wo ìbànújẹ́ tí ó tún ti bẹ̀yẹn jáde báyìí ìgbà tí gbogbo àwọn báǹkì yẹn táwọn branch wọn kọ̀ọ̀kan tiẹ̀ ń ṣiṣẹ́ à ń pariwo ẹ wá wo situation tí ó tún ṣẹlẹ̀ lórí shut down of all these banks. ẹ bí ẹ ṣe ń gòkè ẹ rí pé ìtọ́jú ọ̀gá wọn ó ń kọ́fà ojú ara ẹ̀ òun ò fojú rẹ̀ hàn wá gbogbo àwọn yòókù tẹ́ ń tì gòkè tẹ́ ń gun orí kínní tẹ́ ń lọ já bọ́ sínú ọgbà wọn náà ẹ rí pé gbogbo àwọn yẹn wọ́n fojú wọn hàn ìtọ́jú ọ̀gá ó dúró lẹ́yìn àwọn tó ń jẹ owó báǹkì nìyẹn gbogbo àríjẹ mọ̀dàrú inú báǹkì àwọn tó ń jẹ nìyẹn àwọn ẹlẹgbẹ́ tó ń sọ̀rọ̀ underground tí yóò fi ojú rẹ̀ hàn wá yẹn. Now nígbà tí èèyàn ní owó ní báǹkì torí tọlọ́hun tí ebi dẹ̀ ń pa á mọ́lé kò rí ATM gba owó níbi kankan gbogbo èèyàn kó ló lè afford láti fi 1,000 naira gba 5,000 nígbà tí mò ń sọ̀rọ̀ pé 1,000 naira lèmi fi ń gba 5,000 ní àdúgbò wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan tán bá ní ẹnìkan tó sọ fún mi pé 800 ẹnìkan tó sọ fún mi 1,200 làwọn fi ń gba 5,000 kẹ́ ẹ̀ wo ibi tí nǹkan bàjẹ́ dé àti ẹ̀tùkí tó ṣe pé a tún lọ ra títì kọ́lá tó ń ti lọ rà mọ́ kì í ṣe pé a fẹ́ àwọn èèyàn owó wọn ní ẹ̀ nídìí owó tuntun ṣe owó tuntun kọ́ ni wọ́n fẹ́ kú sí ṣùgbọ́n èyí tó ti ẹ̀ná tó fi jẹun tàbí tó fi gbọ́ bùkátà lórí ọmọ tàbí tó fi gbọ́ bùkátà lórí ara rẹ tàbí ara rẹ ọ̀yá wọn rẹkọmẹ́ndì oògùn fún ọ tó fi ra oògùn tó lò tó fi ní àlàáfíà ó dẹ̀ lówó báǹkì ó dẹ̀ rí gbà kẹ́ ẹ máa wò pé ọlọ́run ó bínú sí àwọn kan by the time tí ọlọ́run bá bínú sí àwọn kan ṣe rí ìyà yẹn yóò jẹ wọ́n yóò jẹ ìdílé wọn yóò jẹ ìdílé ìyá yóò jẹ ìdílé bàbá torí ìdílé ìyá ó ń yá àti bàbá oní bàbá tí wọ́n ń fìyà jẹ yìí yóò padà tẹ̀l lórí wọn báwo kí lẹ ṣe fẹ́ kí ọwọ́ àwọn báǹkì tó bá ní náà kí lẹ ṣe fẹ́ kí wọ́n kó fún wa nígbà jẹ́ pé wọ́n ti mọ iye táwọn pa táwọn bá kó fáwọn àwọn tí ń lọ tà ní ojú títì wọ́n ti mọ iye táwọn pa náà ẹ ṣe máa expect àwọn tó ti mọ̀ pé tó 5 million lásán tó ń bá kó 5 million fún wọn ó ti mọ̀ pé 30% ni òun máa rí èlò wà ní báǹkì ò lè kólẹ̀
àwọn báǹkì kan kì í ṣe gbogbo báǹkì náà lólórí burúkú o, àwọn báǹkì kan wà tó jẹ́ pé olóríire ní àtàwọn wọ́kàsí wọn wọ́n jẹ́ olóríire, ṣùgbọ́n ẹ dákun torí Ọlọ́run nígbà tí irú sẹ́nẹ̀tì tàbí irú First Bank tàbí irú àwọn báǹkì ńláńlá ń bẹ̀ yẹn nígbà tí Central Bank bá kó 100 million fún wọn, Central Bank ó dẹ̀ máa pariwo fáwa wípé owó ń bẹ ní báǹkì. Téèyàn bá ya olórí burúkú, ẹ wo bí Ìbàdàn ṣe tó kí Central Bank kí wọ́n distribute 100 million. Ẹ dákun èlé ló ní báǹkì kọ̀ọ̀kan ó rí. Àwọn dẹ̀ ń pariwo, wọ́n dẹ̀ ń kọ́ àwa against àwọn tí wọ́n wà ní báǹkì yẹn. Ẹ̀yin lẹ́ẹ̀dẹ̀ release enough money. Bá a ṣe sọ pé wọ́n ń ta owó tó yìí náà, bẹ́ẹ̀ bá release enough money látàtí wọ́n bá ta èyí tí wọ́n tà tán, èyí táwa tá a lówó wa ó gbà ní báǹkì àtúnrí ìgbà. Nàìjíríà now èkìní nìyẹn. Ṣé wá rí àwọn báǹkì kan náà ń sabotage wa nítorí pé àwọn báǹkì kọ̀ọ̀kan míì náà ní owó, ṣùgbọ́n wọ́n rí réètì tí àwọn èèyàn fi ń ya wá báǹkì yẹn. Ẹ mọ̀ pé lórí owó wa ni wọ́n fọkàn balẹ̀ sí, owó wa náà fi ń ṣòwò. Wọ́n dẹ̀ rí réètì táwọn èèyàn fi ń ya wá yẹn pé n tí àwọn èèyàn máa gbà ó ṣeé ṣe kó fẹ́ máa affect àwọn. Tí kálukú bá gba tí ó gba ibi tí kálukú bínú dé lónìí, tẹ́lómi bá ní 5 million ní báǹkì ó fẹ́ lè gba gbogbo the whole 5 million kọ́mọ ní nǹkan kan bẹ́ẹ̀ mọ́. Níbi tí ara ti ní àwọn èèyàn dé, níbi tí ìbàjẹ́ ti bá àwọn èèyàn dé, níbi tí àwọn èèyàn ti kú, níbi tí àìrówógbà ti pa àwọn èèyàn dé. Ọlọ́run Elédùmarè ń gbọ́, àìmọye àwọn èèyàn lọ́sípítù báyìí, àìmọye àwọn èèyàn lọ́sípítù báyìí. Now oògùn BP mi mo ní kí wọ́n lọ bá mi rà á. Nígbà tí wọ́n máa dé chemist yẹn ní àwọn yẹn POS bíi 4 náà ni o, tí ẹnìkan ò dé dí ẹnìkan lọ́rìn mi ọmọ sanwó bí eléyìí ọmọ sanwó bí eléyìí ọmọ sanwó bí. Ṣùgbọ́n mo rò pé àwọn náà ti exhaust owó tí wọ́n ní náírà tán pátápátá. Wọn ní náírà bẹ́ẹ̀ mọ́, àwọn náà dẹ̀ ní di change àáfọ̀yàn 500 àáfọ̀yàn ní nǹkan kan yẹn. So àwọn náà request fún gbogbo ìwọ tó bá ti fẹ́ ra nǹkan bí o fẹ́ ra nǹkan 300 o fẹ́ ra nǹkan 500, wọ́n request fún ẹmú cash wá. Now nígbà tí wọ́n request fún ẹmú cash wá, ẹni tó fẹ́ ra oògùn 700 oògùn 500 yìí bóyá ó rinṣẹ̀ wá síbẹ̀ yẹn ni, bóyá ó rin ẹsẹ̀ wá síbẹ̀ yẹn ni tí ò rówó tí ó fi wọ mọ́tò. Níbo ló ti fẹ́ rí káàsì tí ó kò fún yín? Ẹ wo iye ẹ̀mí tí ó ti ṣòfò lórí ọ̀nà yẹn. Ẹ wo iye ẹ̀mí tó yẹ kí wọ́n ó rescue, tí kì í dẹ̀ ṣe pé wọn ò lówó láti rescue wọn, tí ó ti lọ. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi náà mo máa ń lọ sí prison yard, mo máa ń lọ ran àwọn èèyàn lọ́wọ́, mo máa ń lọ sí hospital, mo máa ń lọ ran àwọn èèyàn lọ́wọ́. Ọjọ́ wo lẹ ti gbọ́ kí wọ́n lọ last? Nígbà tó jẹ́ pé èmi gangan ò rówó ná. Ṣé bí nígbà tí èmi bá rówó ná, kódà bí mo ká ní kí n ní 100 million lákàntì, nígbà tí mi ò bá rí gbà, ṣé bí téèyàn bá rí gbà náà lèyìn ó fún yàn. Can you give what you don't have? What you don't have you cannot give. Wọ́n wá kó àdánwò bá ẹrú, wọ́n kó àdánwò bá ọmọ. So àwọn náà wọ́n wá decide pé ok, owó táwọn bá aláwọ̀ kí gbogbo èèyàn tínkè tèmi ni ẹ o pé báǹkì náà máa ròó wípé láwọn báǹkì tó bá lówó lọ táwọn bá lè agree láti fún àwọn èèyàn lówó tó bí wọ́n ṣe ń pọ̀ tó ní iwájú branch kọ̀ọ̀kan yìí, wọ́n fẹ́ empty báǹkì. Torí ẹlòmíì lè ní 10 million bẹ́ẹ̀ kò fẹ́ gba 10 million rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Òun ló dẹ̀ lówó ẹ̀. Cashless policy yìí
gbogbo bí tí wọ́n ti ṣe cashless kìíní sẹ́yìn àdánwò ò bá wọn tó báyìí gbogbo nǹkan táwa bá ti fẹ́ ṣe Nàìjíríà ló máa ń di ìyọnu because a ní ètò gbogbo tó yẹ ká ṣe síwájú àlọ́ tó yẹ ká ṣe síwájú ìjà a ní ṣe àkàndéédé kó àdánwò bá àwọn ẹni ẹlẹ́ni Emefele yìí ẹ rántí o òun lọ fẹ́ ṣe president ìjọsìn o ẹ rántí iye mọ́tò tó rà pamọ́ ẹ rántí iye mọ́tò tí Emefele ti rà pamọ́ at least gbogbo yín náà lẹ́ ń rí lórí íńtánẹ́ẹ̀tì náà nítorí pé Buhari ní òkè gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ contest ẹ lọ resign tí ó dẹ̀ mọ tóun rí Emefele mọ tóun rí níbẹ̀ yẹn pé tóun bá tiẹ̀ wá ṣe president orílẹ̀-èdè gan sóun lè rí gbogbo tóun rí gbogbo owó tí ó máa wà nínú federation account ojú gbogbo ayé ni ó wà ńbẹ̀ èyí tó ń ṣe ń bẹ̀ yẹn ojú gbogbo ayé kọ́ ló wà ńbẹ̀ pátápátá a pín 20% tí ó bá lọ sápò rẹ̀ fáwọn workers ẹ̀ kí dẹ̀ ṣe gbogbo workers ni ó mọ̀ ó lójú àwọn tí ó mọ̀ bẹ́ẹ̀ bíi 4-5 lásán náà ni wọ́n máa mọ̀ àwọn tí wọ́n wà ní operation àtàwọn ọ̀gá kan kọ̀ọ̀kan láàrin wọn wọ́n dẹ̀ mọ́ ṣe é sí láàrin ara wọn ẹ dákun èló ni wọ́n ń san fún Emefele èló ni wọ́n ń san fún ẹ wo iye mọ́tò tá à ń rí ẹ wo iye mọ́tò tá a rí tó rà tó fẹ́ fi ṣe campaign yẹn mọ́tò tó fẹ́ rà tó fẹ́ bọ́ àwọn èèyàn lásán nìyẹn o kò tí ì bẹ̀rẹ̀ sí náwó campaign o nínú drum tó gbé kalẹ̀ àwọn èyí tó kún gbà tó kún èyí tó ń gbọ̀n lẹ̀ àwọn ló kọ́kọ́ náà kò tí ì náà ti inú drum gangan o kẹ́ ẹ máa wò wípé tí ẹnìkan bá decide láti fi ebi pààyàn láì nídìí tí kì í dẹ̀ sí pé fẹ́ àwọn wá yá owó ní lọ́wọ́ rẹ tó jẹ́ pé owó wọn ni tí wọ́n dẹ̀ ń jìyà lórí owó wọn gbogbo ọdún tó bá lò láyé àwọn ọmọ rẹ̀ ó máa jìyà ni àwọn ọmọ rẹ̀ ó jìyà gbogbo ìyà tó fi jẹ àwọn èèyàn yóò ṣẹlẹ̀ lórí ọmọ ẹ̀ gbogbo bá wà ti wùlé lówó tó àwọn ọmọ rẹ̀ ó ráre kí ni túmọ̀ eléyìí lẹ́ni àwọn èèyàn tó tọrọ owó lọ́wọ́ mi láwọn ọmọ onílé ọlọ́nà wàláì wọn kì í ṣe 20 mọ́ láwọn ọmọ onílé ọlọ́nà àwọn tó jẹ́ pé àjọ máa ń gbà lọ́wọ́ ara wa ni tí tán bá ní èmi náà máa ń gbà táwọn náà bá ní tèmi náà bá ní wọ́n máa ń gbà lọ́wọ́ mi tán tọrọ owó lọ́wọ́ mi lẹ́nu tí mi ìdèrí sí torí kò sí kọ́bọ̀ lápò mi ATM wà lápò mi ìlé lọ báńkì lọ gbowó ìlọ di ATM lọ gbowó àwọn tí wọ́n gba owó lọ́wọ́ wọn lórí 5,000 wọ́n gba 1,000 6,000 ní màá fi ra 5,000 kẹ́wọ́ bí tó bàjẹ́ fún orílẹ̀-èdè ìdé báyìí ẹ wo ṣe rí gbogbo ń tá àfọkàn sí pé yóò ṣẹlẹ̀ yóò padà ṣẹlẹ̀ náà ni ọlọ́mọ padà dọ́mú ìyá ẹ̀gbẹ́ ni ṣùgbọ́n èyí tí mi ń sọ fáwa Yorùbá tí mo fẹ́ ká mọ̀ dáadáa ni pé kọ́lọ́mú tó dọ́mú ẹ̀gbẹ́ ibì kan láti bẹ̀rẹ̀ kó tó di ó di ok kọ́lọ́mú ọmọ dọ́mú ìyá ẹ̀gbẹ́ ibì kan láti bẹ̀rẹ̀ otherwise ẹ kàn rí pé ẹni tó wà lórí oyè sìn yóò kàn pé ẹnìkan wọ́n kàn gbéjọba lé lọ́wọ́ kó ṣe ń tẹ́rìmù wọ́n á ní kó ṣe ń tẹ́rìmù oṣù 6 nítorí wípé àwa gan ti ń jẹ́ kán rí pé bàbá àti wa tá a gbé dání àbígbà tá a fẹ́ wọ́n á máa rí pé àwọn Yorùbá ẹgbẹ́ rẹ̀ ò fẹ́ àwọn Yorùbá ẹgbẹ́ rẹ̀ ò fẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ fẹ́ yìí ẹ̀ tó 1/10 ẹ má tara yín ẹ pọ̀ ó ẹ má tara yín o tá a bá wí tá a wí àwọn kan máa bú mi bí mo gbé nǹkan kan sórí kìnní wọ́n á máa bú mi ṣe bẹ́yìn náà ni ìbẹ́yìn náà ni ìṣẹ́bẹ́yìn lẹ̀ ń campaign APC mọ́ campaign lórúkọ bàbá ẹ̀ ni àbí wọ́n tó gbé Yorùbá Nation lọ́wọ́ ó gbọ́dọ̀ pé bàbá ẹ̀ náà kó náà mọ́ bẹ́ẹ̀ ṣe ní Nàìjíríà ni téèyàn bá ya olórí burúkú ó ṣe lè fọ́ọ̀sì èmi sí n tó wà lọ́kàn tiẹ̀ bàbá ẹ̀ ló fọ́ọ̀sì mi kí n tó wá pariwo fún Yorùbá Nation ní tẹ́lẹ̀ ni tí n bá wá ní mi ò ṣe Yorùbá Nation tí n bá tẹ̀ ní mi ò ṣe Yorùbá Nation gan mọ́ kí n ti eléyìí tí mo gbé dání gan kí n ti gbé lẹ̀ eléyìí tí mo gbé dání pé ká máa wá pé regional kí n tó gbé yẹn náà lẹ́kí n tó ní mi ò fẹ́ mọ́ sí right mi ni now bàbá àyàlá ya ẹnìkan ò lè disturb mi lórí ẹ̀ bàbá àyàlá ya ẹnìkan
sọ pé kí n má ṣe tó wù mí torí pé mi ò sọ pé wọn ò lè ṣe tó wù ọ́ náà ṣé sórí àwọn èèyàn máa ń dàrú sórí àwọn èèyàn ò kí ń pé ni nígbà tí mi ò sọ pé kí wọ́n má ṣe tó wù ẹ́ tí mo dẹ̀ sọ pé agbára mi ò ká láti sọ pé kí wọ́n má ṣe tó wù ẹ́ kí ló kàn rán bàbá alábàbà rẹ láti wá disturb mi ẹlòmíì máa give comment ṣe bẹ́ẹ̀ yìí oní tíátà náà rẹ tọ́ba wà oní tíátà nǹkan tọ́ba wù ọ́ ọ̀dẹ̀jọ́ yẹn wá olórí burúkú yín ó dẹ̀ wù ọ́ ni ìgbà tọ́wọ́ ọmọdé ọ̀bá bá àjàlù ní ẹni kèsì dájẹ tí ètò olórí burúkú ni òun náà fẹ́ mú ọwọ́ rẹ̀ ọ̀kan ni tí olórí burúkú yín tẹ̀ bá ti wá rówó gbà tó bá jẹ́ pé nítorí pé aṣíwájú Bọ́lá Tinubu kò tí ì sẹ́yìn lóore rí ni ilẹ̀ fífẹ́ pa ọlọ́run gan òpin dọ́gba agbára ọlọ́run gan kì í ṣe agbára ọlọ́run kan láti sọ gbogbo adolówó náà ọlọ́run tí ò sọ gbogbo wa dolówó papọ̀ nínú fámìlì kan ẹ rí olówó ẹyọ kan ẹ rí tálákà bíi 40 ṣagbára ọlọ́run ká kọ́ sọ gbogbo 40 yẹn dolówó ni agbára ọlọ́run kan náà bọ́lọ́run ọ̀bá wa ṣe ẹsẹ̀ wa lérò wípé ẹyọ ẹnìkan ló gbọ́dọ̀ ṣe tó fi jẹ́ wípé ẹ tiẹ̀ ń rorí yín kẹ́ wo àwọn èèyàn tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti sọ́dọ̀ èèyàn torí pé kankan fọ́ọ̀lù sí ìdílé tí ẹ̀yin olórí burúkú ìkanra rẹ̀ nìyẹn torí àwọn tó sọ́dọ̀ èèyàn wọn ò fọ́ọ̀lù sí ìdílé yín ni mo dẹ̀ ń pariwo fáwọn yẹn náà àwọn ó yẹ ká ti máa pariwo ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ń sìn náà ó yẹ ká ti máa pariwo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà náà ó yẹ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti gbé wọ́ọ̀lù àwọn èèyàn sókè gbogbo àwọn èèyàn tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ di gómìnà gbogbo àwọn tí aṣíwájú Ahmed Tinubu tó sọ di mínísítà gbogbo àwọn tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó sọ di member house of rep member house of senate gbogbo yín kọ́ ni mò ń bú àwọn kan ń ṣe dáadáa àwọn tó bá ṣe dáadáa máa bá wọn àwọn tí ò bá ṣe àìdá ó máa bá wọn this time around ojú ajá ń ṣẹ̀jẹ̀ ẹ ti fún àwọn èèyàn ní opportunity láti fáyà yín àtẹ̀yìn ọ̀bá yọ lórí burúkú a máa pariwo aṣíwájú Bọ́lá Ahmed Tinubu aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣé mínísítà ló ṣe ni àbí federal commissioner ṣé ẹ gbé contract fún rí ọgbà contract lọ yín rí ni ọlọ́ni ò tí èjì ó gba contract tó bá gba contract ń tẹ́ ìbá ti ẹ̀jẹ̀ nìyẹn tó bá gba contract 100 million ẹ̀yin lẹ́ sọ fún wa pé 200 billion lọ́gbà ibi tẹ́ ìyá wèrè dé ibi tọ́pọ̀lọpọ̀ ìyá wèrè dé èmi ò ní kéèyàn mọ́ mi ní kí gbogbo wa ní ká sọ̀pọ̀tì aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n torí ìrẹ́ ọ̀bá fẹ́ burú ìwọ ṣe máa sọ pé mi ò gbọ́dọ̀ sọ̀pọ̀tì ẹnìkan ìwọ ló bí mi ni bàbá àyà ẹ̀ ló bí mi ni bàbá àyà ẹ̀ ló fún mi ló jẹ ìyáláyà ẹ̀ ló ń bọ́ mi ni ìyáláyà ẹ̀ ló ń bọ́ mi ni àwọn èèyàn tó máa ń sẹ́ndì tọrọ kọ́bọ̀ sí mi gan wọn bá mi sọrú yẹn anyway àwọn èèyàn lọ́pọlọ àwọn èèyàn frustration bá wọn jà ọ̀pọ̀lọpọ̀ tó ń pariwo lónìí frustration ni nítorí bá lè mú yàn jẹ sẹ́kù pẹ̀lú gbogbo ohun tí àwọn èèyàn ń fèsì in diaspora yẹn tẹ́ jẹ sẹ́kù tí wọ́n fi ránṣẹ́ sí fámìlì wọn nídìí ìyá tẹ́ fi ránṣẹ́ sí fámìlì wọn nídìí bàbá tẹ́ fi ránṣẹ́ sí fámìlì wọn nílé àná tẹ́ fi ránṣẹ́ sẹ́bí tẹ́ fi ránṣẹ́ sọ̀rẹ́ tó ń kù sílẹ̀ dérú wa yìí ẹ má expect any frustration lórí lọ́dọ̀ àwọn yẹn ò ní frustration àwọn olórí burúkú tẹ́ ti pẹ̀lú òyìnbó tán rí nǹkan rẹ̀ gbèsè àwọn lẹ́lẹ́jọ́ àwọn olóní wàhálà àwọn ni wọ́n máa ṣépè àwọn ni wọ́n máa bú mi èmi yàrá ya ẹ̀tàn ni mo bá ya ẹ̀tàn ni mo bá wọn bá náà ẹ̀tàn àbí bá tiẹ̀ bá wa tán gan àmọ́ bára ẹni tán kíntàn káfà ní tán ya ni ṣé mi ò ń sádọ̀tì ni olórí burúkú bàbá ìyá ẹ̀ ló máa kọ́ mi níbi tí máa gbà ní. ẹ ti ṣe lójú ẹ̀ mo fẹ́ fèsì anybody sìn mo ti pa àlọ́ tó mo ti ṣe àlọ́ tó àlọ́ fúnra ẹni tí ò fẹ́ràn ẹni tí ò bá fẹ́ràn mi náà wá fẹ́ fi hàn pé mi ò fẹ́ràn kò sí bàbá àyàláyà ẹnìkan nínú yín tó lè stop mi Bọ́lá Ahmed Tinubu ló bá mú fìlà Bọ́lá Tinubu wá ṣe mọ̀ pé fìlà yìí ṣe mọ̀ pé kò dọ́gba pẹ̀lú aṣọ yìí mo fẹ́ bọ́ ilé ilẹ̀ torí mo fẹ́ kẹ́ni Tinubu bá ń bí kọ́ lọ kú ẹ lọ kó kànga ṣé kò sí kànga lu èyìnbó ni tẹ́ ẹ lè kó sí ẹ̀yin Tinubu bá ń bí ẹ lọ kó kànga náà tẹ́ ẹ bá rí kànga kó sí ẹ wálé kẹ́ ẹ wá lọ kó sí ọ̀sà tàbókun fìlà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni mo tó dé yìí
ẹ̀rí sẹ́ni pé kò bá sọ imú sẹ́ni pé léyìí gangan ní fìlà tí mo dé mo tún wá dé eléyìí sìn ìyálàyà ẹni tó bá fẹ́ sọ pé ayé la bọ́lá ọ̀pọ̀n mọ́ rẹ kó wá sọ fún mi torí èèyàn bá burú mi ìmọ̀ bó ṣe máa fọ́ọ̀sì èmi nígbà tí mi ò fọ́ọ̀sì ẹ kú omi tó wà bí wọ́n ṣe máa fọ́ọ̀sì èmi kú omi tí mo wà mí kò yé mi ṣé wọ́n bí sórí mẹ́ja ni àbí a máa so ẹran mẹ́ran kékeré ọkàn kan pa ni àbúrò ní burúkú àbá ìyálàyà ẹ ló mú wá sí Yorùbá nation tí n bá wá ní mi ò ṣe Yorùbá nation mo jẹ bàbá ìyálàyà ẹ lówó mẹ́rin àbí mo kájọ nù Yorùbá nation tẹ ẹdájọ kan fún mi tí mo gbọ́dọ̀ dá padà kí n tó lọ ni. Ibi tẹ́ ń bá a dé ẹ ní jẹ́ kó sí nǹkan kan tó ń jẹ́ Yorùbá nation mọ́ ibi tẹ́ ń bá a dé tó bá yá gbogbo àwọn èèyàn tẹ́ bìlífù pé ń bá yín pariwo yìí ni ó di ọ̀tá yín ibi tẹ́ yí olórí burúkú dé táyé yín ti bàjẹ́ táyé yín rùn bí ìgbọ̀nsẹ̀ yìí tẹ́ ti ẹ̀ lọ́pọlọ ẹ̀ ń ronú rárá ẹ dẹ̀ máa bá èèyàn sọ̀rọ̀ bí ẹni pọ́ ọmọ yín ni tàbí bí ẹni pé ilẹ̀ ń jẹ́ ó jẹ́ èèyàn wo ẹ má gba àsìkò mi jù torí mi ìfẹ́ káwọn èèyàn máa pẹ́ púpọ̀ lórí fídíò mi mo rí kinní kan tínú mi dùn má dẹ̀ fi hàn yín ẹ dákun ẹ wo kinní. Sẹ́rí Arẹ́gbẹ́lẹ́rí tí ń jóun tó ń sọ pé on your mandate we shall stand. Ṣé ẹ lísìn sí dáadáa? Ṣé ẹ lísìn sí dáadáa? Arẹ́gbẹ́ ló dẹni tí ń kọrin on your mandate we shall stand yẹ. Níbi tẹ́ ẹ yọ lórí burúkú dé gbogbo ẹ̀yin ọ̀tá tẹ́ ń dá wàhálà alẹ̀ tẹ́ ẹ ti bìlífù wípé nínú káàrin aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti Arẹ́gbẹ́ ọmọtò tẹ́ ẹ bìlífù pé bẹ́ẹ̀ lẹ́yìn ti jẹ́ Ọlọ́run dojú tì yín ìjẹ́ yín tán báyìí Arẹ́gbẹ́ padà sáàyè ẹ̀ lọ́dọ̀ bàbá ẹ̀ ọmọ àlè ó yọ̀sẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kíjà yín parí láti jọ́ yìí ó yọ ṣe pé mo ti pe àwọn lọ́ba bí ẹ̀mẹrin bí ẹ̀márùn ẹ jẹ́ n tó dúpẹ́ lọ́wọ́ wọn náà mi mọ̀ bóyá wọn náà ṣe o ṣùgbọ́n mo tó dúpẹ́ lọ́wọ́ wọn náà pé nílé ayé lójú ayé wọn náà ni ìjà yẹn ṣe parí mo bá wọn dúpẹ́ yẹn bàbá wa ojú òní tì í ojú òní inú mọ̀ pé inú yín ò lè dùn káwọn ọmọ yín máa jà inú yín ò lè dùn káwọn ọmọ yín máa jà àwọn olóṣèlú yóò lóye sí olóṣèlú lóye sí bàbá wa Arẹ́gbẹ́ ojú òní tì yín o mo fẹ́ kẹ́yìn náà ṣọ́ra ọ̀pọ̀lọ́ tó bá wẹ omi gbóná wò tí ò bá kú tó bá dénú omi tútù yóò rọ̀wọ̀ o ẹ̀yin náà ti lajú sí ẹ ti ríran o ẹ ti rí wípé ọ̀tá pọ̀ jẹ́ nímì lọ o ẹ ti rí wọn o ẹ dákọ̀ torí Ọlọ́run ojú òní tì wá ṣe rí mo sọ̀rọ̀ kan jẹ́ òní mo ní lọ́jọ́ ta mẹ́ẹ̀dì bá gbàjọba lọ́jọ́ ta mẹ́ẹ̀dì bá gbàjọba ẹ wípé lọ́jọ́ ta mẹ́ẹ̀dì bá gbàjọba Bọ́lá Tinubu lọ́jọ́ ta mẹ́ẹ̀dì bá gbàjọba àwọn ọmọ tálíkà ọmọ kàwé àwọn ìyá lọ́jà ó mà lówó lọ́jọ́ tẹ ẹ wo èyí tó bá wu kálukú yín ni kẹ́ ẹ sọ èmi ò di ìbò mi fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀pọ̀lọpọ̀ wọn lórí burúkú míì tí wọ́n ń disturb tí wọ́n ń bá mi sọ̀rọ̀ wèrè tí tó ń dun àwọn náà wọn ò ní PVC lọ́wọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ní ò ní PVC lọ́wọ́ tó lọ́jọ́ pa ariwo orí burúkú ló ń pa o ò ní PVC lọ́wọ́ tó wá fẹ́ disturb àwọn tí wọ́n ní PVC ṣé wọ́n wá lọ tò sínú òrùn láti gba PVC a lọ ṣe ẹgbá lọ láti gba PVC a lọ sí gbogbo ẹ̀ olùwájú lórí burúkú ẹnìkan ní yóò máa control wa tá a gbọ́dọ̀ fi PVC wá sí nígbà tí mi ò lórúkọ bàbá ẹ̀ ní bẹ́ẹ̀ ní PVC mi ní aṣíwájú wo máa béèrè àníyàn ẹ lọ pẹ̀lú ògo Ọlọ́run ìbò tá a dì ìbò aṣíwájú ni gbogbo àwọn wèrè olórí burúkú tí wọ́n wà lásán rọ̀ kìí pátápátá
Ọlọ́run ó jẹ́wọ́ agbára ẹ̀, Ọlọ́run ó jẹ́ kí Ọlọ́run ó fi agbára rẹ̀ pé òun jù wọn lọ tó bá pera rẹ̀ ní kàbá. Ọlọ́run ó jẹ́wọ́ ara rẹ̀ pé kò sí kàbá kan tó tó Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi, mo tó kí yín lálẹ́ yìí títí ìgbà míì tí màá tún mú fídíò mi wá sí ojú ìwòran yín, mo kí yín pé ojú ò fẹ́ ra.